iléeṣẹ́ ológun gbìyànjú ṣùgbọ́n mi pọ̀jọ́ ká lọ eléyìí lèmi ò fẹ́ gbọ́ rárá iléeṣẹ́ ológun mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn náà dẹ̀ ń jẹun bẹ̀. èmi Àkànní mo tó sọ lẹ́ẹ̀kan ṣiṣẹ́ ẹni tó bá jáde tó bá lórí orílẹ̀-èdè Nàìjíríà ó da ẹni náà tara rẹ̀ ni. rìsáàsì tèmi Àkàndọ̀rà wí kóńkó ẹ tẹ́tí inú yín bẹ̀lẹ̀ jẹ́ gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n já farabalẹ̀ káfí tí gbéyàwó ọ̀rọ̀. IG ṣé Nàìjíríà ó da ẹja gbẹ̀rẹ̀ lọ́wọ́ orí ara wa àtàwọn olóṣèlú ṣé Nàìjíríà ó padà da. èmi wá béèrè wípé àwọn ìwo gangan ní mind ní Old Ọ̀yọ́ National Park. gómìnà Ọ̀yọ́ sọwọ́ yín mọ́ tọwọ́ yín bá mọ́ ẹ bóde ẹ sọ fún baraàlú ẹ lọ́wọ́ yín mọ́ pé bọ́wọ́ yín ṣe rírè pé kò sí kankan tẹ́ ẹ mọ̀ ń pa ẹ̀. if care is not taken àwọn ọmọ tí wọ́n jí kó láwòrán ìṣẹ́ ẹ̀lẹ̀ yẹn kọ́ lọ́wọ́ járí wọn padà ni. that's the only thing because a ti rí pé n tán pé ìjọba ìyànjẹ ni. federal government lọ́wọ́ nínú ìjínigbé tó lọ ní Old National Park. yes. ọwọ́ gómìnà Ọ̀yọ́ gan ò mọ́ ọwọ́ gómìnà Ọ̀yọ́ ọwọ́ rẹ̀ ò mọ́. àwọn èèyàn kan ìjọba mọ̀ sí gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí. ṣé ti wá rí wípé àpapín làwọn olóṣèlú ń ṣe láàrin ara wọn. ìjínigbé èyí tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣìẹ̀lẹ̀ níbi tí wọ́n ń bá kínní ìlọ báyìí kò fẹ́ẹ̀ sí ìdánilójú pé ìjọba ṣetán láti rí àwọn ọmọ ọ̀hún. nínú èyí òun náà ni Awíkókó ti jáde lórí ọ̀rọ̀ kan èyí tí bàbá Akéwùgbà Gold sọ láìpẹ́ yìí tó sọ wípé ọ̀rọ̀ tí Mákindé sọ wípé Ọ̀yọ́ National Park òun náà ni àwọn agbésùmọ̀mí ọ̀hún wà. bàbá Akéwùgbà Gold mà ṣàlàyé àwọn nǹkan ribiribi àwọn nǹkan mèremère èyí ní tó wà ní National Park tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ṣùgbọ́n ṣá o Awíkókó ti wá ṣàwọn ìwádìí kan lórí ẹ̀ nínú èyí tí ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ ń bẹ̀. ètò ìjínigbé tó ṣẹlẹ̀ yìí ìyẹn ní agbègbè Ògbómọ̀ṣọ́ yìí ó ní í ṣe wípé federal government ti mọ̀ ń pa ẹ̀ débi wípé state government ti mọ̀ ń pa ẹ̀ nínú èyí tí wọ́n ti wá bí Ṣèyí Mákindé léèrè wípé ọwọ́ ẹ̀ ò mọ́ lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí wọ́n ní federal government gan mọ̀ ń pa ẹ̀ ibẹ̀ láti gbọ́ wípé níṣẹ́ ni àwọn kan ń wa ètò ọrọ̀ ajé wa níbẹ̀ lọ́nà èyí tí ò bófin mu àṣírí ọ̀rọ̀ ti wá tú báyìí o. bàbá àṣà ti wá sọ àwọn àsọtẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní bórílẹ̀-èdè Nàìjíríà iṣẹ́ ń lọ yìí pẹ̀lú òṣèlú àwarawa wípé orílẹ̀-èdè Nàìjíríà ò lè dà nítorí pé àwọn olóṣèlú ṣetán láti da ojú Nàìjíríà bọ́lẹ̀ tó túmọ̀ sí pé owó tí à ń rí lábẹ́nú lórílẹ̀-èdè Nàìjíríà àwọn olóṣèlú gan ni wọ́n ń pín láàrin ara wọn o torí ẹ̀ ló fi jẹ́ pé ọlọ́rọ̀ ni àwọn olóṣèlú òbítíbitì owó sì ni wọ́n máa ń rọ́ sí àpò wọn lásìkò tí wọ́n bá ń darí ìlú ohun tí a gbọ́ náà ni pé ibi tá a pè ní Ọ̀yọ́ National Park yìí ohun àlùmọ́ọ́nì tó wà ń bẹ̀ ó tó fún gbogbo ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà níṣẹ́ nítorí pé ohun àlùmọ́ọ́nì tá a fi ń ṣe bátìrì góòdì àti onírúurú kan mèremère òun náà ló wà ń bẹ̀ nínú èyí tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kò ráàyè títí ẹ̀ àti pẹ̀lú pé state governor ìyẹn ẹnjìníà Ṣèyí Mákindé kò náà ní ẹ̀ wọ́n ní tọ́fà tí àwọn agbésùmọ̀mí ti ń rọ́ tìkẹ̀tìkẹ̀ lọ síbẹ̀ rè ètò ìgbésùmọ̀mí nìkan kọ́ sì ni wọ́n bá lọ síbẹ̀ bí kò ṣe ètò ìwà wọn kùsà wa àti kán fi ọgbọ́n abẹnú gbé àwọn ènìyàn gbé àwọn sọ wípé àwọn tí wọ́n wà lágbègbè ọ̀hún wọn ò fura ní o nítorí pé wọ́n ti ń wa kinní ọ̀hún ó ti lé lọ́dún 5 àti jù bẹ́ẹ̀ lọ ẹ wá gbọ́ àwọn àṣírí tí Awíkókó tú nínú èyí tí n ò lè sọ̀rọ̀ lórí ẹ̀ tán àfitẹ́ bá fẹnu ara yín gbọ́ bàbá àṣàgọ́ wá sọ tó pọ̀ ń bẹ̀ nítorí pé Ọlọ́run fún bàbá ìlẹ́bùn púpọ̀ láti rí ètò ìṣèjọba wàràwà nítorí pé wọ́n tanná rìdí kinní ọ̀hún wọ́n sì mọ̀ bí kinní ọ̀hún ṣe ń lọ ẹ wá gbọ́ onírúurú àṣírí òun náà ni Awíkókó àti bàbá àṣà tú nínú kinní yìí nínú èyí tí wọ́n fi hàn wá tọ́ ọ wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá tàbí tí ẹ̀yin ń gbọ́ wa ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ káwọn náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ má gbàgbé o láì tí aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kúrò ní ọmọ àràn yín létí nígbàkúùgbà tí a bá ti wà lórí ètò ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí ó légbà kan jọ̀rin lọ ẹ farabalẹ̀ gbọ́ kinní ọ̀hún torí àṣírí tó pọ̀ wọ́n tún ń bẹ àwọn ológun mọ̀ nípa kinní ọ̀hún Ṣèyí Mákindé mọ̀ nípa ẹ̀ federal government náà mọ̀ nípa ẹ̀ àwọn ọmọ tí wọ́n sì jí kó lọ àfikọ́lọ̀ nìkan kó gbà wá láti ráwọn ọmọ òun padà ẹ tẹ́ máa bẹ́tù òun bọ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó tún nú ọ̀rọ̀ òun kinní ọ̀hún gùn díẹ̀ ẹ̀yin ẹ ṣàjà ṣí àyẹ̀ká pín kálé gbogbo social media ní ẹja píndé ẹjọ́ dọ̀dọ̀ Ṣèyí Mákindé kí wọ́n rí i pé àṣírí ti tú o òkú tí wọ́n sin àṣírí kinní ọ̀hún ti tú ẹja ṣí àyẹ̀. fẹ́ni tí tòótọ́ orí aráàlú gun orí àpèrè ìjọba orílẹ̀-èdè yìí tó fi mọ́ kánsẹ́lọ̀ síríìtì yín ọ̀tá yín ní í ṣe mo ti sọ láìmọye gbà pé olóṣèlú lọ̀tá wa lórílẹ̀-èdè yìí. Old National Park ọ̀rọ̀ ńlá ń bẹ ń bẹ hùn torí pé àṣírí tó dídò ní ń bẹ ń bẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni mo rí fọ́nrán kan eléyìí tí Akéwùgbà Gold sọ̀rọ̀ nípa rẹ̀ fọ́nrán ọ̀hún Akéwùgbà Gold ló sọ̀rọ̀ nínú ẹ̀ mo wá wò wípé kẹ́mi náà méjì kẹta
kí n gboko aláwo lọ. Mo ṣe bẹ́ẹ̀, mo délé aláwo, wọ́n gbé fádálẹ̀. Iwájú ọpọ́n ọgbọ́, ẹ̀yìn ọpọ́n ọgbọ́, olùmọ̀ ọ̀tún ọlọ́kànràn ló ṣe. Àárín ọpọ́n àta ọ̀run, ilé ọ̀gẹ́rẹ́ pẹ̀kìtì àpò. Òlòló olóhùn gbẹdúgbẹdú, òlòlò tí gbé mọ́mì bíi kàlùkàlù. Mọ́ fi bí péré, mọ́ fèrè pé bí mọ́ fòlòlò fọ̀hún. Wàá lò kiri tàbọ̀ bá ti rí ni owó. Wọ́n gbé fájanlẹ̀ lóòótọ́ Ifá fọ́rí. Ńgbà tí fọ́ fọ́rí, ó dọ̀yọ́ National Park nífà dorí èmi kọ. Mo rè wádìí sí i lórí ọ̀rọ̀ tí Akéwùgbà Gold sọ. Ìwádìí tí mo mú bọ̀ bẹ́ẹ̀ bá fi sọwọ́ sí gbogbo ọmọ káàrọ̀ òjíire. A jẹ́ pé fúnra yín lẹ̀ ń dọ́wọ́ lóró nù. A jẹ́ pé fúnra yín lẹ̀ fẹ́ ká kú òlójú kan. A jẹ́ pé fúnra yín lẹ̀ fẹ́ ká máa wẹ̀ nínú òṣì àti ìpọ́njú. Káàrọ̀ ọmọdọ́mọ wọ́n mọ̀ rí ọ̀nà àbáyọ sí ìṣòro tó ń kojú ilé ayé wọn. n tó wá gbé mi wá gangan rèé. Àwọn owó tíjọba orílẹ̀-èdè yìí máa yá kiri, ayáwó China, ayáwó Germany, ayáwó ní World Bank, nítorí pé a nígbàgbọ́ wípé the only mineral resources tá gbẹ́kẹ̀lé tó jẹ́ epo kò tó wàá ná mọ́. Gbogbo kùsà tí wọ́n wà ní Zamfara tán wà lọ́yọ̀ọ́lé ní Old National Park Ọ̀yọ́lé, eléyìí tí wọ́n wà ní Iléṣà tá a mọ̀ táwọn gbogbo pínídó gbogbo lọ bàbá Enoch Adébóyè tí wọ́n ti ń wa kùsà ní gbogbo ilẹ̀ Yorùbá bí tá a mọ̀. Kí ló dé tíjọba ò máa wà fúnra wọn kí wọ́n máa tà eléyìí tí wọ́n fi lọ ń yá owó lọ́wọ́ àjọ àgbáyé kiri? Lẹ́fù mọ̀ pé àwọn èèyàn kan ìjọba mọ̀ sí gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí. Ìjọba mọ̀ ṣe tó wù wọ́n ni. Kí n má lo àmì fàágùn fún un. Ìbá ń pín prógráàmù yìí kó délé kó dóko kó dẹ́sẹ̀ kùkú kó dọ́nà jíjìn. Ẹ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọlé. Àkàndá mo fẹ́ sọ̀rọ̀ tí n ò tí ì sọ̀rọ̀ ẹ̀ rí. Torí pé a fẹ́ ṣíra wa létí. Ọ̀rọ̀ tí ó ṣe ń láǹfààní tí ó ṣe mí láǹfààní. Ọ̀rọ̀ tí ọmọ mú wa béèrè wípé kí wọ́n pín orílẹ̀-èdè yìí lójú ẹsẹ̀. Torí wípé náà káàrọ̀ òjíire. A ní nǹkan àmúṣọrọ̀ tó lè sọ àdí ńlá káàkiri àgbáyé. Tó lè sọ àdé èèyàn káàkiri àgbáyé. Tó lè jẹ́ ká ní ànító àti àníṣẹ́kù. Tá à ní tọrọ, tá à sì ní yáwó lọ́wọ́ orílẹ̀-èdè kankan láti ṣèjọba wa. Now, pápápá ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Akéwùgbà Gold. Kémi náà tó wá sí analysis mi lẹ́sẹẹsẹ. Àkísùkú ìdí márùn-ún ni wọ́n fi àtàkì sùn. Àkọ́kọ́ reason wọ́n fi announce ní pé ọ̀gá ńlá ti débi o ẹ má tẹ̀lé sí o. Wọ́n ti mine nǹkan ní old ọ̀yọ́ yẹn nísìnyí ó ti lé lọ́dún mẹ́ta ó ti lọ bí ọdún márùn-ún. Wọ́n ti mine nǹkan ní Old Ọ̀yọ́ National Park ó ti lé bí ọdún méje ó ti lé bí ọdún mẹ́ta. Òótọ́ ọ̀rọ̀ ni Akéwùgbà Gold sọ nínú ìwádìí mi. Ǹjẹ́ lẹ jẹ́ mọ̀ páwọn security agents tó wà lẹ́ environment ibẹ̀ wọ́n ń jẹun lójoojúmọ́, wọ́n ń buta ni. Àwọn sọ́jà ni o, ọlọ́pàá ni o, any security agent tó wà lẹ́ environment Old Ọ̀yọ́ National Park jáde sí Kìṣí, jáde sáwọn ìlú tó wà ń bẹ̀, wọ́n ń lábẹ̀ lójoojúmọ́ ni. Torí pé àwọn nǹkan àmúṣọrọ̀ tí ń bẹ ń bẹ̀, àwọn tí mine ẹ̀ orí ọ̀kadà ni wọ́n ń kó sí gbédégboro kí wọ́n tó lòdù ẹ̀ sínú mọ́tò ńlá kí wọ́n tó máa gbé lọ sí Ìlọrin àbí ibi tí wọ́n ti lọ gbé fò tàbí ibi tí wọ́n ti gbé lọ sí seaport tán ti máa transport ẹ̀ lọ sókè òkun. Àwọn security agent ń bẹ ń bẹ̀, ọlọ́kadà tí bá ti ń gbé pọ̀ bí ìgbà téèyàn ń gbé ráìsì ni. Sẹ́wọ̀n pé gbàtàn ti bọ́dà àwọn ọlọ́kadà tí ń gbé rẹsì wọn ò ráàyè gbé rẹsì wọn ò ráàyè gbóróró mọ́. Lithium, àwọn nǹkan òmùsọ̀rọ̀ tí wọ́n ń rí ní Old National Park lókù tí wọ́n ń kó jáde. Àwọn security agent ọgbẹ̀tọ̀ sí wọn lọ́wọ́ wọn lójú ọ̀nà. Ẹ wo bí a bá ilé ayé ara wa dé, ẹ wo ohun tó wà nípínlẹ̀ Ògùn, ẹ wo ohun tó wà nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ wo ohun tó wà nípínlẹ̀ Ọ̀ṣun. Gbogbo abúlé tí ń bẹ́ẹ̀ ò lè sọ pé àwọn ò mọ̀ pé wọ́n wá kan bẹ̀. Gbogbo abúlé tí ń bẹ́ẹ̀ ò lè sọ pé àwọn ò mọ̀ pé wọ́n wá ń wa nǹkan bẹ̀. Torí pé wọ́n ń gbà bọ̀bẹ́, wọ́n ń gba nǹkan bẹ̀. Àwọn ọba, àwọn baálẹ̀ tó yí wọn ká, wọ́n ní ẹ̀tọ́ tí wọ́n ń gbà ń bẹ̀.
ẹ má jẹ́ àfira wa rúgbọ, ẹ má jẹ́ àpè àfínládùn bí àrán fúnra wa. Majority nǹkan tá ẹ̀sẹ̀ ń rí nísìnyí ó ti ń rúgbó tipẹ́ táwọn tí ń bẹ ń bẹ òwì nǹkan kan. nítorí pé majority balẹ̀ ní tí wọ́n fi ń sóúnjẹ nìyẹn majority àwọn ọ̀dọ́ ìlú tí wọ́n ń kọ́ ọ̀kadà tí wọ́n bá di lithium sínú sakasaka tí wọ́n gbé sẹ́yìn ọ̀kadà rẹ̀ pé kọ́ lọ bá wọn já ní màyà tàbí kó já ní kìsí ó ti mọ̀ yí pé ìrìn tí ò tó ìrìn 30 minutes 12,000 wọ́n gbà lórí ẹ̀. Can you imagine nǹkan tó bá gbé lẹ́ẹ̀kan yóò gba 12,000 naira bọ́ bá wà lọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ ẹ wo iye tí ọlọ́kadà ó pa bọ́ bá gbìyànjú lọ jù bẹ́ẹ̀ lọ lójúmọ́ ẹ wo iye tó ọlọ́kadà ó pa. Kálukú wọn mẹ̀lẹ́ ń bẹ̀ wọ́n pẹ̀pín wọn ò wí nǹkan kan jáde ọ̀rọ̀ wá di pé wọ́n wá ń jìyàn gbé nísìnyí ó wá di ti gbogbo wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá la máa ń pè ní ìyà ìmọ̀dé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ tẹ́ máa pìtì tí wọ́n wọ̀ ti kẹ́ pìtì wọn ní tí prógráàmù ní dálé lórí oríṣiríṣi ẹ̀kọ́ ló kúnnú ẹ̀. Àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé wọ́n wọ̀ ti pìtì o àwa la wá ń gbé ọ̀rọ̀ wọn lérí kò dá bọ́n ṣe àtáàkì wọn kò dá bọ́n ṣe káwọn ọmọ kúrò níbẹ̀ meanwhile àwọn bàbá wọn jẹ́ àjàrà èyí wá ń kan àwọn ọmọ wọn. déédé àpò sìmẹ́ǹtì tí wọ́n bá gbé sẹ́yìn ọ̀kadà tí wọ́n bá calculate ẹ̀ kì í sọ̀rọ̀ $2,000 ìyẹn tí wọ́n bá ta ní sọ́lẹ̀ tó bá dìbẹ́ lójú ẹ̀ sí truck ó di billions of dollars ilẹ̀ Yorùbá ẹ̀ máa múra ó súnmọ́ ó ń bọ̀ ẹ̀ máa múra àmúra ló jẹ́ wọlé wọ́n wàhálà ti wọlé Yorùbá ẹni tí ò bá mọ̀ tẹ́lẹ̀ kó lọ́ọ́ mọ̀ tí wọ́n bá ń pẹ́ ó ń bọ̀ ó ti wọlé Yorùbá ìran Yorùbá kì í ṣe pé mo fẹ́ dẹ́rù báráyé. bẹ́ẹ̀ lèmi náà ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ. wàhálà ló fẹ́ dé àwọn tí ò ní làákà wọn pé kí ni ebi nìkan ló wà kó tí ì tọ́jú àwọn ẹ̀yin ò ní làákà ìjà nílẹ̀ Yorùbá ẹ̀yin agbára ìjọba jà tẹ́ ẹ̀ bá tètè paná tó fẹ́ jò ní ọ̀dọ̀ yọ̀nà sinapa tí náà bá lọ jò pẹ́rẹ́ ó bọ́ síbù kó jẹ́ pé egungun orí èèyàn àti egungun gbáàyà èèyàn ni wọ́n fi kóná tó fẹ́ jò ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá jà ẹ̀yin tẹ́ ń bára yín jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ń tara wa jẹ lóko láti máa sọ pé kó tún kàwọn àgbà kan lé gbogbo wa yìí náà ni a ti jásẹ́lé lórí àwọn àgbà. àwa la kù lágbà báyìí o. ẹgbẹ́ gbajàgbà ilẹ̀ Yorùbá gbogbo àwọn tẹ́ ń rí yẹn àwọn náà ti dàgbà bí bá lè lé wọn bá ń bẹ lé àwọn náà ni wọ́n fọ̀rọ̀ nílẹ̀ ẹ̀yin tẹ́ ti wọ 50 upward 40-50 ẹ pera yín jọ ẹ má jẹ́ kílẹ̀ Yorùbá lànà bí apá kan ilẹ̀ Haúsá ti lànà nítorí fẹ́ ṣẹlẹ̀ ẹ wo àwọn tí wọ́n wọ Zamfara àwọn náà ni ẹ wọ̀ ní yòó rẹ́kọ̀dù àgbáyé ó pè wípé láàrin 2011 sí 2021 tí sọdún mélòó ọdún mẹ́wàá ọdún mọ́kàndínlógún ọdún mẹ́wàá wọ́n lànà tí wọ́n ti pa ní Zamfara nìkan ẹ lọ wo lórí íńtánẹ́ẹ̀tì rẹ́kọ̀dù tó wà wọ́n ní wọ́n lé 10,000 yẹn láwọn tí wọ́n ti pa àwọn tí wọ́n wá displace tí wọ́n lé kúrò lábúlé wọn lé kúrò nílùú wọn àwọn tí wọ́n wá displace wọ́n ní wọ́n lé ní 2 million èèyàn àwọn abúlé ìlú tó ti dáwọ́rọ́ wọn lọ fẹ́ tó 50 ẹ lọ íńtánẹ́ẹ̀tì ẹ lọ kà ẹ lọ Google ẹ ó ṣe wá ní Zamfara bẹ́ẹ̀ náà lórí níbọ̀rọ̀ lọ níbi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú kó Sambisa wọ́n láwọn tí wọ́n pa látàrí wàhálà kó Sambisa wọ́n ló lé ní 20,000 èèyàn lára wọn làwọn ọmọ Chibok 276 tí wọ́n kó ń jọ sí tí ẹ̀ ní àmọ̀rí padà majority àwọn ọmọ yẹn ló mọ̀ bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ àwọn tí wọ́n padà gan 80% wọn lóde toyúntoyún wọ́n lọ lọ́mọ tí ò tí bàlágà tí ò tí jábàlé wọ́n dé màdàmú ni wọ́n bá dé màdàmú Chibok ni wọ́n bá dé lọ́dún náà lọ ẹ wo àdánwò tí ń ṣẹlẹ̀ nílùú yẹn bó ṣe wá yí lọ tó yí bọ̀ kò tí tàn tán síbẹ̀ wọ́n tún wá ní títí dìsín ogun yẹn ò ti stop iye sójà tó ti bá wàhálà yẹn rìn àwọn iléeṣẹ́ ológun ló lè sọ fígọ̀ torí iléeṣẹ́ ológun gbìyànjú àwọn omi pọ̀jọ̀ ká lọ bó ṣe wá rí yẹn àwọn yìí kan náà wọ́n ti wá wọ Old Ọ̀yọ́ empire. iléeṣẹ́ ológun gbìyànjú ṣùgbọ́n omi pọ̀jọ̀ ká lọ eléyìí lèmi ò fẹ́ gbọ́ rárá iléeṣẹ́ ológun mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn náà dẹ̀ ń jẹun bẹ́ẹ̀. gbogbo kìíní ìṣíkò tó ń tá a lè gbẹ́kẹ̀lé ni tẹ́ ẹ̀ wá ń kówó lọ ra tẹ́ ẹ̀ ń gbéra lọ yáwó China ẹ ti yáwó Germany ẹ ti yáwó ní London ẹ ti yáwó ní World Bank ẹ ti yáwó l'Amẹ́ríkà káàkiri gbogbo owó tá à ń yá kí lára àwọn fi ṣe sáwọn resources yóò tó ń tá a lè fi sọ láni ṣé kò kìí ṣe fọmọ ìlú yìí ni so táwa ká bá sọ fún yín pé Nàìjíríà lọ́jọ́ ọ̀la kò ní ìdí ká ṣẹ̀ṣẹ̀ lọ́mọ gbàgbé bíi Pastor Adébóyè kò ní ìdí ká kan rí mọ́lẹ̀ mọ́ ṣọ́ọ̀ṣì bíi ti David Oyedepo kò ní ìdí ká máa lára mọ́lẹ̀ bíi Kúmúyì ká tó mọ̀ pọ́jọ́ ọ̀la Nàìjíríà ò lè dá kò ní ìdí mathematics ní bàbá Bọ́lá Ahmed Tinubu tó bá jẹ́ pé lódodo ní òdodo lè bá nígbàgbọ́ pé orílẹ̀-èdè yìí kan náà gbogbo wa tí ẹ ṣe nígbàgbọ́ pé ẹ ní capacity
àti deliver orílẹ̀-èdè yìí kò yẹ kẹ́ máa yáwó kiri nígbà tá a ní gbogbo resources wọ̀nyí tó wá jẹ́ pé Fúlàní nìkan ló ní access sí tí wọ́n ń wà tí wọ́n fi ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ wá lọ yáwó tẹ́ ẹ̀ máa ń pe gbèsè yẹn lórí gbèsè gbogbo aráàlú tọ́gbẹ́ torí rẹ̀ la fi ń repo lọ́wọ́ gógó torí rẹ̀ la fi ń ra oúnjẹ wá fi dọ̀wọ́ gógó gbogbo nǹkan tá à ń ṣe láàrin ìlú dọ̀wọ́ gógó a sì ní tó lè bí a bùkátà wa. ó túmọ̀ sí pé ní tẹ́ ń pè ní ìjọba olóòótọ́ pẹ̀lú aráàlú. àbí owó Ọ̀yọ́ national park tá a bá sọ́ra tí ó dọ̀yọ́ yóò fẹ́ burú ju àti Zamfara àti Zambiza yóò fẹ́ burú ju méjèèjì lọ nítorí pé enabling environment ó ń bẹ fún wọn ní Old Ọ̀yọ́ national park orí ọlọ́run sọ sí igbó Old Ọ̀yọ́ national park tàbá tí federal government bá maintain solid mineral tí bẹ ní Old Ọ̀yọ́ national park yóò lójú state tí ó lówó tó Ọ̀yọ́ state ní Nàìjíríà. nǹkan yẹn làwọn wá kiri nǹkan yẹn ni wọ́n ranjú mọ́ ní Zambisa wọ́n rí lithium díẹ̀ ni wọ́n fi jókòó kábẹ̀ kò tó nǹkan. àwọn ìgbà tí a dé Zamfara wọ́n rí gold wọ́n lé gbogbo àwọn ará abúlé yẹn dànù wọ́n take over wọ́n bẹ̀rẹ̀ sí wa gold chopper wá láti gbé wọ́n lòdù ẹ̀ sórí truck ń gbé lọ sí port láti gbé lọ ọdún òyìnbó àwọn òyìnbó ń kó wọn fún wọn wọ́n ń kó nǹkan ìjà fún wọn wọ́n ń kó $1 billion fún wọn tí wọ́n bá ń kidnap wọn fi ń cover ni àwọn tí wọ́n ń kidnap yẹn owó tí wọ́n rí bẹ́ẹ̀ kò tó nǹkan kan nínú owó tí wọ́n rí nǹkan tí wọ́n wà nínú rẹ̀. change àwọn fi yẹn cover káwọn kan lè mọ kílòkì ẹ wá wò tẹ ẹ bá wá kúrò ní Zamfara ẹ lọ sí Borno láti Borno wọ́n rí díẹ̀ bẹ́ẹ̀ àwọn ìgbà tí wọ́n dé Zamfara wọ́n rí gold 10% lithium tí wọ́n rí times 10 ni mo fẹ́ wí times 10 ní lithium tí wọ́n rí díẹ̀ ní Zamfara àti kínkínní ní Borno times 100 díẹ̀ níbẹ̀ ní Old Ọ̀yọ́ national park. ẹ lọ wájú ìjọba náà ti mọ̀ federal government ti mọ̀ àmọ́ ìtètè múra ni lọ́ọ́ fẹ́ dá wàhálà lẹ́ báyìí. lórí àjọ àgbáyé kílógíráàmù ẹyọ kan lithium tí ń bẹ ní Old Ọ̀yọ́ national park wọ́n ń tà ní 23.80 per kilogram $23.80 per kilogram. ètò mi pé dédé àpò sìmẹ́ǹtì tí wọ́n bá gbé sẹ́yìn ọ̀kadà tí wọ́n bá calculate ẹ̀ kí sọ̀rọ̀ $2,000 ìyẹn tí wọ́n bá ta ní sọ́lẹ̀ tó wá ìdìgbẹ́ lóòtù ẹ̀ sí truck ó di billions of dollars. àbó $2 million àníyàn. eléyìí ni wọ́n ń kó níbẹ̀ kódà gold wọ́n ní tó ń bẹ lórí ilẹ̀ yẹn ẹlẹ́dẹ̀ẹ́ta ti bẹ́ẹ̀ wọ́n ń pè kan ní tata. gbogbo resources tó wà lórí ilẹ̀ Old Ọ̀yọ́ national park gbogbo ẹ̀ pátápátá ni wọ́n kà fún yín. live gin stone tantalizing stone ní gbogbo àgbáyé wọ́n nílẹ̀ tí ń bẹ ní Old Ọ̀yọ́ yẹn ló fà jù. àwọn nǹkan wọ̀nyí ní bẹ́ẹ̀ àwọn nǹkan wọ̀nyí làwọn ọ̀gá ńlá ni wọ́n wá fún òní wọ́n wá jókòó tẹ̀ wọ́n ti máìnì nǹkan ní Old Ọ̀yọ́ yẹn nísìnyí ó ti lé lọ́dún mẹ́ta ó ti lọ bí ọdún márùn gbogbo abúlé tí bẹ́ẹ̀ ò lè sọ pé àwọn òmà pé wọ́n wá wà kan bẹ̀ nítorí pé majority baálẹ̀ ní tí wọ́n fi sóúnjẹ nìyẹn majority àwọn ọ̀dọ́ ọ̀dún tí wọ́n ń kọ́ ọ̀kadà tí wọ́n bá di lithium sínú sakasaka tí wọ́n gbé sẹ́yìn ọ̀kadà rẹ̀ pé kọ́ lọ bá wọn já ní màyà tàbí kó já ní kìsí ó ti mọ̀ yí pé ìrìn tí ò tó ìrìn 30 minutes 12,000 wọ́n gbà lórí ẹ̀. àwọn yẹn náà ń ṣiṣẹ́ fún wọn abúlé yẹn tí wọ́n bá lóòótọ́ oríṣiríṣi torí truck ò lè débẹ̀ ọ̀kadà náà fún wọn gbé majority. bẹ́ẹ̀ni. eléyìí tó bá wet ní wọn ń lo chopper láti wá gbé ọ̀rọ̀ tí wàá tán síbẹ̀ lọ́jà àgbáyé wọ́n ní wọ́n ń ta lithium tó bá kún truck ńlá kan ó lè wọ́ ti $37 billion. Can you imagine? lọ́jà àgbáyé $37 billion. nǹkan yìí ló wà ní ilẹ̀ Yorùbá ló wà ní Old Ọ̀yọ́ national park. àwa gan kò dẹ̀ sàmúlò ẹ̀ ẹjá béèrè ìbéèrè kan àdó olóró kan búlẹ̀ Ìbàdàn jò ní tí Peter Ayọ̀délé Fáyọ̀ṣe sọ wípé federal government fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ní $50 billion tí Ṣèyí Mákindé jáde wípé yìí ṣe $50 billion o 35 àbí $30 billion ni wọ́n sì fóun nínú ẹ̀ o ǹjẹ́ $30 billion tí wọ́n fún ọ gangan dà so pin fáwọn tí ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ kàdó yẹn ó bú àwọn tí ń wa kùsà ni ń bo wọ́n ti ń wà ṣé èso Old Ọ̀yọ́ national park náà ni Òkè Ògùn axis nìyẹn náà ni wọ́n ti ń wa nǹkan kí ló dé tá a wá ń tanra wa ṣé gọ́ọ̀mẹ̀ntì ọmọ àwọn tí ń gbé bẹ́ẹ̀. nínú gbogbo àwọn mineral resources la kà sílẹ̀ lithium ló fà lùjú mẹ́ o lithium wọ́n ju petrol lọ bá ifá ìlú tí a bá ti rí lithium kì í ṣẹgbẹ́ ìlú tó lépo. ẹ̀yin ènìyàn mi nílẹ̀ Yorùbá ẹnu tẹ́ ẹ fẹ́ ń padé gún náà lẹ fẹ́ ń padé Ògún Ọlọ́run ọba tó láyé kó bá pẹ̀tù sáwọn oníròyìn òfegè
àtàwọn tí ń fẹ́ ni afojúfẹ́ ni mọ́fọkàn fẹ́ ni àwọn ọ̀ka ènìyàn àwọn tí ń wá kí nǹkan burúkú ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kán lè rí wípé àkọ́ àtàbí ṣe bá wí fún wọn àṣìbàjẹ́ Ọlọ́run ò jọ yín ọpẹ́ ní fẹ́lẹ́dùmarè ọba ògóògó olóyè ló ti fọ́hun yẹn ọpẹ́ ní fọ́lọ́run. Kí ni mo fẹ́ fàyọ ọgbó là ń lọ lónìí lórí ètò kíní kan ṣẹlẹ̀ tí wọ́n fi hàn wá lórí ayélujára lónìí nípa káràkátà tí ń lọ nínú igbó Old Ọ̀yọ́ Park. Ẹ̀yin ènìyàn mi mo fẹ́ fi kíní kan dá yín lójú. Èmi tí mo pe àwọn ará abẹ́ ní àṣẹmọ́lù mo mọ tí mo rí o ó ní tí mo rí tí mo fi bẹ́ẹ̀ pé àṣẹmọ́lù ni wọ́n. Ṣé wọ́n wá ṣàṣẹmọ́lù? Ṣé kí wọ́n kì í wá ṣe àṣẹmọ́lù? Òfin tí wọ́n ṣe fún National Park Old Ọ̀yọ́ Park ni wípé ìwọ kò gbọdọ̀ dá ẹran, ìwọ kò gbọdọ̀ wọ igbó yìí láì gba àṣẹ láti Ọ̀yọ́ Ọ̀yọ́ Àtìbà ní ọ́fíìsì àwọn National Park wà. Ẹ lọ gba ìwé ìrìnnà níbẹ̀. Àwọn ni wọ́n fi mọ́tò kó yín, kì í ṣe mọ́tò yín lẹ́gbẹ̀ẹ́ lọ. Wọ́n fi mọ́tò tiwọn, wọ́n ní mọ́tò tó wọ́n fi ń bá àwọn èèyàn wọgbó torí àwọn ẹranko burúkú. Wọ́n kó yín, àwọn aṣọ́gbó wọn náà wà pẹ̀lú yín ní ìdí amára tó pé inú mọ́tò yẹn lẹ́mọ̀ tí ó ti mọ́ gbé káàkiri mọ́ fi àwọn nǹkan hàn yín pé ibi báyìí ni ààfin Aláàfin wà nígbà náà lọ́hùn, ìhà yín ni Àmúrí wọn wà. Pàápàá jùlọ ara wọn táwọn èèyàn máa lọ́wọ́ ní Old National Park ni Àmúrí, ibi tí wọ́n ń kó nǹkan àjà ogun àwọn ìran Yorùbá sí látijọ́ ní Old Ọ̀yọ́. Ibi tí wọ́n ń kó nǹkan àjà ogun sí ó wà ń bẹ̀ dọ̀la nínú igbó yìí. Ààfin Aláàfin bẹ́ẹ̀ ń bẹ̀ dọ̀la. Àwọn ògiri kọ̀ọ̀kan wà ń bẹ̀ tí òwò tí wọ́n fi hàn yín pé bíbá ni àwọn nǹkan báyìí ṣẹlẹ̀, bíbá ni ọjà báyìí wà. Oríṣiríṣi ọjà Kẹsàn nínú Old Ọ̀yọ́. Ṣùgbọ́n ó jọni lójú wípé gẹ́gẹ́ bó fi yẹn ṣe wá ṣe tó tí federal government gbà, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló gbà ó lọ́wọ́ àwọn ọmọ Ọ̀yọ́ pé tó àwa làá máa ṣàmójútó gbò yìí. Pé ìwọ kò gbọ́dọ̀ ṣọdẹ wọbẹ̀, ọdẹ kì í wọdẹ náà orí wọbẹ̀. Èèwọ̀ nínú òfin ìjọba orílẹ̀-èdè yìí. Ẹ lè bá Yorùbá nínú ìgbẹ́ yẹn kó máa sọ pé òun fẹ́ pẹran jẹ àbó ń lọ wo nǹkan kan bẹ̀ tí kì í bá ṣe pé ó gba ìwé àṣẹ wá láti Ọ̀yọ́ Àtìbà ní ọ́fíìsì àwọn National Park Control. Ibẹ̀ ni wọ́n ti sign paper fún yín, wọ́n fún yín ticket tẹ́ fi wọlé. Ẹ bá dẹ̀ entrance wọn ní National Park Ọ̀yọ́lé. Ẹ bá àwọn military mbẹ̀ tí wọ́n welcome yín sínú ilé yẹn. Ìwé ìrìnnà yìí wọ́n ni wọ́n á fi tẹ̀lé yín wọbẹ̀. Ẹ wá wo àwọn òfin yìí tí wọ́n ṣe níbẹ̀ pé ìwọ kò gbọ́dọ̀ pẹran, ìwọ kò gbọ́dọ̀ dẹ́nà orí, ìwọ kò gbọ́dọ̀ dá màálù wọnú igbó yìí. Ṣé kìí ṣe màálù làwọn Fúlàní ń dà níbẹ̀ yìí tí federal government dẹ̀ mọ̀? Torí mo rántí vividly ní 2024 yìí tó bá rántí inú ẹ̀jẹ̀ ti darapọ̀ mọ́ wọn láti gbà yẹn. Ó ní fídíò tá a ṣe pà ń lọ sódò Ọ̀yọ́. A dẹ̀ dé Ọ̀yọ́ Àtìbà bí nígbà tá a dé páàkì wọn jẹ́ yé wa pé igbó yìí àwọn bandit ti gbàbẹ̀. Ẹwà tọdún tí federal government ti mọ̀ pé bandit ti gba igbó Old Ọ̀yọ́. Nítorí pé kí ni lithium ní ọ̀kan yìí petrol, lithium òun ni wọ́n ń lò fún tẹ́ńpẹ̀ ní EV, lithium òun ni wọ́n fi ń ṣe bátìrì. Àkà gbogbo nǹkan fi ń ṣe ẹ má wọrí. Tí o bá sí lithium kò lè sí ti jẹ́ rechargeable battery. Bẹ́ẹ̀ni. Bákan náà lithium ní bẹ lára fóònù, lithium ni wọ́n fi ṣe fóònù tá à ń gbé kiri, lithium ni wọ́n fi ṣe solar light, lithium ni wọ́n fi ṣe electric car, lithium ní bẹ lára aeroplane ti fi ń fò. Lithium yẹn ni wọ́n bẹ ní Old Ọ̀yọ́ National Park. Ẹ wá ní wọn ní takú síbẹ̀. Wọ́n tún wá lọ́kàn tún wá wà irú lithium tí ń bẹ ní Old Ọ̀yọ́ National Park. Ẹ lọ Google ẹ̀. Wọ́n pè ní most significant lithium pegmatite. Most significant lithium pegmatite ìní ń bẹ ní Old Ọ̀yọ́ ní gbogbo àgbáyé. Ó bẹ́tà ju ọ́ìlì àti góòlì lọ nígbà ọgọ́rùn-ún. Òun ní bẹ́ẹ̀ kí
kí wàá ló dé táwọn kan la fi wá wọ Odòyọ̀ wọ́n rí Odòyọ̀ bíi ibi tó ń tẹ́ da nǹkan bo àwọn lójú láti gbọ́ ìpè káì irú bíbá yìí ń bẹ làwọn ń jẹ ìyá ní north kí ló dé tí wọ́n fi rò bẹ́ẹ̀. ibi tí wọ́n ti lè rí nǹkan tó pọ̀ àwọn wá ń wá ibi táwọn ó ti mọ rí ẹ̀sùn tẹ́rẹ̀ǹtẹ́rẹ́ káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ẹ̀sẹ̀ wá kan olúùlú rẹ̀ apùjú ẹ̀ orírun rẹ̀ ẹ wá ní wọn ò ní fẹ́ para wọn bẹ̀ wọn ò ní pààyàn bẹ̀ wọ́n pa àwọn security guard kẹ́ mọ́ bá láǹfààní àti tọpa wọn káàkiri ni. Igbó Odòyọ̀ national park as ibi tó bẹ́tà táwọn ò rí látijọ́ yìí tí wọ́n wá yàwó bó bẹ̀ àkọ́kọ́ tó jẹ́ kí wọ́n rí bẹ́ẹ̀ advantages ni pé one ibẹ̀ close sí Lagos airport tí wọ́n bá bẹ ní Sambisa tí wọ́n bá lóòdù tàbí ní Zamfara truck yóò lo ọ̀sẹ̀ kan tàbọ́jọ́ márùn-ún kó tó dé port lẹ́kọ̀ọ́ níbi tí wọ́n ti kó sójú omi. àwọn tó bá jẹ́ ní Odòyọ̀ ni ìrìn wákàtí 6 sí 8 láti Gbẹ́tì ó ti gbẹdẹ bọ̀. wọ́n kó díẹ̀ wọ́n lóòdù ẹ̀ àárín ìgboro náà ti ń lóòdù ẹ̀. wọ́n ti kó dé bọ̀ ìyẹn àǹfààní àkọ́kọ́ closer to Lagos port. àǹfààní ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ibi táwọn ń tà ń pè ní Odòyọ̀ national park yìí àlàáfíà ń bẹ fáwọn ń bẹ àwọn ò lọ́tà ní Sambisa àti ní Zamfara wàhálà sójà àtàwọn JTF ti kò jẹ́ kó wọ́n sùn. àwọn ní Odòyọ̀ wọ́n ti ń bẹ̀ ń sìn ó súnmọ́dún kan ó súnmọ́dún méjì kò sẹ́ni tó lé wọn kò sẹ́ni tó gbógun tì wọ́n. àwọn aráàlú wọn ò lè sọ pé àwọn òmò táwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀. wọn lè sọ bẹ́ẹ̀ àwọn ni wọ́n ń ta oúnjẹ fún wọn torí pé wọ́n ti. bọ́dẹ̀ ṣe ń ta oúnjẹ fún wọn wọ́n bìlì pé ọjà wọn ń wá ńgbà tẹ́nìkan bá wá láti inú igbó tó ra búrẹ́dì 40 tó ra búrẹ́dì 80 tẹ́yìn náà ń lọ bakery tẹ́ lọ ń kó wá bìbà tẹ́ lọ́jà yín ń tà béèrè kí ni wọ́n ń ṣe ń bi tí wọ́n ti wá ń ra búrẹ́dì láti inú igbó ẹ̀ ń dáná oúnjẹ àwọn ìyàwó yín ń pawó ẹ̀ kàn sọ tírélà ń drop àwọn Fúlàní sínú igbó béèrè tí wọ́n rè ṣe nínú igbó ń bẹ̀ ẹ̀ rò pé kidnapping nìkan wọ́n ṣe ń bẹ̀ ìwakùsà ni àwọn èèyàn kan ló kó wọn wá síbẹ̀. What are you talking about? ìdí rèé tí mo fi ń pe gbogbo wa láṣàkíyèsí pé ṣé bá ṣe máa bá ní àjò wa lọ rí ṣé bá ṣe máa bá a lọ ó pọ̀ nínú gbogbo tí ń ṣẹlẹ̀ sórílẹ̀-èdè yìí lọ́wọ́ àwọn agbófinró kò mọ́ nínú ẹ̀ àwọn agbófinró ò mọ́ nínú ẹ̀ torí ẹ̀ tá a bá péré alájájá máa péré kòkò tí wọ́n ṣe tá a fi ṣe ajá rẹ̀ ẹ wá wò ó ọ̀rọ̀ tó wá jẹ́ èmi ní ogún bẹ̀ jù rèé mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ fídíò tí mo fi ń yí àwọn èèyàn pé ṣé góòlù kùsà ni wọ́n máa wà nínú ìgbẹ́ ni ó máa mú wọn gbalẹ̀ onílẹ̀ torí ọ̀rọ̀ náà ò yé mi nígbà náà mo máa ń dí káwọn èèyàn mọ̀ pé irọ́ ni ọ̀rọ̀ yìí nígbà míì nínú ẹ wá wo ìjọba orílẹ̀-èdè yìí kò sí kí ará àta ó tó lè mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ lórí ilẹ̀ èèyàn kọ́wọ́ ìjọba mọ̀ sí nínú ẹ̀ kò pọ́síbù torí ẹ̀ ńlá bàbá wa mọ́nímọ́ní bàbá wa mọ̀yànmọ̀yàn ṣe máa pa àṣàmà wọ́n ní kò rọrùn kálejò wọ̀lú kó wá máa júwe sàárẹ̀ àfọ́jú kò rọrùn. rìsáàsì tèmi àkàndọ̀rọ̀ Awíkonko ẹ tẹ́tí inú yín bẹ̀lẹ̀ jẹ́ gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ já farabalẹ̀ ká fetí gbéyàwó ọ̀rọ̀ ok oh my god láti ẹjọ́ yìí kí làwọn nǹkan àlùmọ́nì tó wà ní Odòyọ̀ National Park. Odòyọ̀ National Park contains valuable solid mineral deposits prominently including lithium, gold, tantalite, àbórí ẹ yìí ni ń bọ̀ o, tantalite, columbite, iron and several types of high-grade gemstones. While the park is a protected ecological conservation zone, the rich presence of these mineral resources has attracted significant illegal mining activities across various axes of the park, including the Abatabu and Daba sectors. Now, ẹ já béèrè lọ́wọ́ ara wa, mining ti ń lọ nínú igbó yẹn.
lọ́dọ̀ àwọn security guard tí ń gáìdì Old National Park fúnra lára wọn wọ́n believe pé àwọn nǹkan ayé àtijọ́ tẹ́ fẹ́ wá wò ní museum ní nǹkan lè máa bá wá. Wọ́n kọ̀yìn sí gbó, wọn mọ̀ wípé gbẹlẹmùkún nǹkan lọ́nu gbó, àwọn tó wà lódì kejì gbó àwọn ń jàǹfààní ẹ̀, àwọn kan ń gáìdì building lásán. Illegal mining lọ́nu gbó, igbó tẹ́rẹrẹrẹ. Ok, táwọn security bá sọ pé àwọn ń wá àwọn ọmọ tí wọ́n kó láti ẹjọ́ yìí ní this same Old Ọ̀yọ́ National Park, ká ní wọ́n rìn jìnnà bí wọn ò bá tí ì débi táwọn ọmọ yẹn wà wọn ò ti já síbi tí wọ́n ti mine illegally nínú igbó yẹn kan náà. Bọ̀ torí pé wọn ò kúrò lójú kan kò jẹ́ kí wọ́n rí nǹkan kan mú, kò jẹ́ kí wọ́n rí ibì kankan dé, kò jẹ́ kí wọ́n rí nǹkan kan dì mú láti bí ó ti ń lọ bí oṣù méjì nísìn tí wọ́n ti láwọn yínú gbó Old National Park káàkiri. Now, the primary mineral resources found within the Old Ọ̀yọ́ National Park and its surrounding Òkè-Ògùn axis including strategic and battery mineral lithium. Lithium yẹn ó ní olórí nǹkan tí ń bẹ ń bẹ. Okay, strategic and battery mineral lithium. The park contains high profile hard rock lithium deposits specifically found in ores like spodumene and lepidolite. Due to global demand for clean energy solutions, this white gold is a primary target for illicit extraction. Tó bá jẹ́ primary target fún illicit extraction, kí ló dé tá a ṣe legally? Kí ló dé tí gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́ ṣé wọ́n fẹ́ sọ pé tí àwọn di sí ni? Sáwọn èèyàn kan wà lọ́yọ̀ọ́ tí wọn ò mọ tí ń lọ ń bẹ̀, tí wọn ò lè sọ fún gọ́vnọ̀, tí gọ́vnọ̀ ò lè káwọn ọmọ ogun lọ síbẹ̀ kí wọ́n láwọn tí wọ́n ń mine illegally kúrò ń bẹ̀. Meanwhile, do you know there is no illegal miner ní Nàìjíríà? Ọgbọ́n mi dáadáa, no illegal miner in Nigeria. Lọ́nà wo? Àwọn tí mine yìí equipment ni wọ́n fi mine, ojú omi ni wọ́n ń kó gbà, port ni yọ́ gbà, wọ́n ń san duty lórí wọn ní port. Ó túmọ̀ sí pé àwọn tó mine wọ́n gba license lọ́dọ̀ ìjọba. Lọ wádìí wọn dáadáa, wọ́n gba license lọ́dọ̀ ìjọba because àwọn tí wọ́n ń tajà fún ará China ni. Port ni wọ́n ń gbé gbà padà lọ sókè òkun. Gbọ́ mi dáadáa, port ni wọ́n ń gbé gbà padà lọ sókè òkun. Custom ó fún yóò ṣe duty sí lórí. Kan tó ṣe duty, ká ẹ tó ṣe duty ọkọ̀, dandan ni ká ẹ sọrú ọkọ̀ tẹ́ ẹ gbé ṣe Peugeot ni àbí Toyota àbí Honda. That means ká ẹ tó ṣe duty nǹkan tó fẹ́ jáde, dandan ni kí wọ́n mọ tẹ́ ẹ dì sínú àpò. Tó bá jẹ́ cement ni ó ní iye tí wọ́n gba cement, tó bá jẹ́ wheat ni ó ní iye tí wọ́n gba wheat, tó bá jẹ́ ọkà bàbà ni ó ní iye tí wọ́n fún ní tí wọ́n ṣe custom lórí custom paper lórí ọkà bàbà, tó bá jẹ́ àgbàdo ni ó ní iye, tó bá jẹ́ wà ní, tó bá jẹ́ rice ni ó ní iye, tó bá jẹ́ òróró ni ó ní iye, tó bá jẹ́ electronics ni ó ní iye, tó bá jẹ́ fóònù ni ó ní iye. Ìyẹn túmọ̀ sí pé gọ́ọ̀mẹ̀ntì ò lè sọ fún wa pé wọ́n ń kó nǹkan bẹ́ẹ̀ jáde kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣé wọ́n fẹ́ sọ fún wa pé wọ́n rí lójú òfurufú ni? Nbolẹ̀ tí ń kó bọ̀ níbi kan ní mọ́tò tí ń darí bọ̀ náà. Ẹ ti rí point méjì dì mọ́, equipment tí wọ́n fi wá ń wà ń bí ibẹ̀ ni wọ́n ń kó gbà. Lithium yẹn tí wọ́n export tí wọ́n ń tà sókè òkun tà sí China ibẹ̀ náà ni wọ́n ń kó gbà. Kò sí ní tó fẹ́ wọlé sí Nàìjíríà tí custom ọmọ. Gbogbo ń tó wà nínú container yẹn lè máa state sínú paper. Ìyẹn náà ń pè ní custom duty. Torí gbogbo tí ń bẹ́ẹ̀ ní custom fẹ́ gbowó lórí ẹ̀. Bẹ́ẹ̀ gbé laptop wọ́n fún wọn gba duty lórí ẹ̀. Anything tẹ́ bá ti kó wọlé. Cloud ta wá ń tanra wa. Tí wọn ò jẹ́ àwọn ọbẹ̀ federal state government Ọ̀yọ́ mọ̀, federal government mọ̀, wọn àwọn awọ nǹkan kan ṣe sí títí tó fi di pé wọ́n ń kó yàn wọ́n kẹrin. Níta wá padà gbọ́ létà ni pé wọ́n ń wa kùsà nínú igbó yìí náà. Kùsà tí wọ́n wá ń wà yìí tó bá wá tó àkókò kan tí òjò ń rọ̀ wọ̀tíwọ̀tíwọ̀tí, iṣẹ́ máa ń dá lọ́wọ́ àwọn awakùsà torí pé ilẹ̀ máa ń yabò wọ́n nítorí pé omi máa ń gba gbogbo ilẹ̀ lọ́wọ́ wọn. Wọn ò ní ráyè wakùsà mọ́. Wọ́n wá fi opportunity yẹn lọ jí àwọn èèyàn gbé.
ẹwà tí ọdún tó ti ń jiyàn gbé nínú igbó yìí gbogbo wàhálà tó ṣẹlẹ̀ ń bára pàǹgbà náà nínú igbó yìí ni wàhálà yẹn ti ń wá o gẹ́gẹ́ bí tíwádìí sọ federal government Nàìjíríà dẹ̀ mọ̀ tá a bá níjọba mọ̀ ìjọba as a person bíi president lè má mọ̀ pé nǹkan lọ ń bẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ agbófinró fún ìlú wọ́n mọ̀ wọ́n dẹ̀ dákẹ́ lórí ẹ̀ kábúrò mọ́ ṣẹlẹ̀ ní àbí kan pé tí ẹ bá wádìí dáadáa ẹ rí i pé onílé mọ̀ sí ó lọ́wọ́ onílé nú. wọ́n á sọ pé gọ́ọ̀mẹ̀ntì ò mọ̀ ń pa ẹ̀. Okay, is a primary target for illicit extraction. Lithium nìyẹn. Ìkan tó wà tán pè ní tantalite and columbite. These rare eléyìí ò wọ́pọ̀ high value transition minerals are essential components used extensively in electronic devices and manufacturing. Bí wọ́n bá fẹ́ ṣe àwọn electronics gbogbo oríṣiríṣi components ni wọ́n ń kó sínú ẹ̀. Ara àwọn nǹkan tí wọ́n fi ń ṣe àlùmọ́ọ́nì inú ilẹ̀ ni ẹ̀gbọ́n tí wọ́n pe gold ni tán pe lithium ni white gold ni wọ́n pe white gold. Okay, now ìmíì tún wà precious metals and industrial crest gold ores gold. Massive gold mineralization has been documented across the park and the wider Old Oyo/Òkè-Ògùn geological complex. Oríṣiríṣi nǹkan àlùmọ́ọ́nì ní bẹ nínú Old Oyo National Park. Federal government àbí state government àwọn kan káàfù ẹ̀ wọ́n kàn pé lórúkọ ní tí ń bẹ ń bẹ àwọn gan ọmọ wọn ò dẹ̀ ṣèwádìí rádáadáa. A ní state government ní national government a ní tí wọ́n ń pè ní aláwọn tí wọ́n ń pè ní researcher. Àwọn researcher ti wá kàn jókòó sọ́fíìsì ni wọ́n kàn ń gba salary wọ́n dẹ̀ ń gba nǹkan àjẹmọ́nú wọn. Researcher ti wá wọn mọ̀ bá ṣe research wọn mọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe ń jáde wọn mọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe ń fọ́gbó káàkiri téèyàn ó discover nǹkan kan. Kí làwọn researcher wá ti discover rí? Kí ni research wọn ti mú jáde rí? Gbogbo àwọn researcher tó jáde kúrò nílé ẹ̀kọ́ ń bo wọn wà. Ṣé ìṣẹ̀ntọ́ lọ study research ńlẹ̀ lọ gbé sí báǹkì? Ọlọ́run ràn yín lọ́wọ́. Iron ore sí ọ̀rẹ́ ni iron ore àbí ore broad deposit of iron ore are distributed within the basement complex rocks of the area. Abẹ́ gbọ́ mi dáadáa. Ẹ wo ibi tí àwọn yẹn wà. Ìkan wà tán pè ní gemstones tourmaline. High quality tourmaline gemstones are abundant in the northern stretches of Oyo intersecting the park. Oríṣiríṣi nǹkan tó wà nínú Old Oyo National Park nìkan nìyẹn o. Others precious stone. The park's crystalline pegmatite structures harbor various other gemstones including aquamarine, beryl, garnet and amethyst. Bókọ wọn ṣe ń jẹ́nu o. Lára ẹ̀ náà ni construction and industrial minerals marble òun náà wà ní Old Oyo National Park and dolomite ìyẹn náà wà ń bẹ̀ located in commercial quantities near park border areas like Igbeti, giving the surrounding zone its reputation for world-class marble deposit. Gbogbo nǹkan báyìí gbogbo nǹkan àlùmọ́ọ́nì yẹn lọ́pọ̀ ń bẹ̀ commercial quantity. Lágbègbè Igbeti nínú Old Oyo National Park yẹn náà ìkan náà wà tán pè ní kaolin ìkan wà tán pè ní talc èyún TALC ìkan wà tán pè àti granite òun náà wà nínú ọbẹ̀. These industrial minerals exist extensively within the underlying geological rock formations. Àwọn kan tó sọ tó wọ́n láwọn Chinese wà nínú àwọn tí wọ́n jọ wà kùtà wọn wọ̀nyí. Kí ni Chinese ń wá nù gbó ilẹ̀ Yorùbá? Kí ni Chinese ń wá nù gbó ilẹ̀ Nàìjíríà? Ẹ̀yin èèyàn ẹ má fojú tẹ́ ẹ fi ń wo yẹn wo ọdún tí mo tẹ́mi fi ń wo yìí ni kí gbogbo yín fi wò ó.
ìjọba orílẹ̀-èdè yìí ti ń kó wa sínú gbèsè lójoojúmọ́. Ṣé kìí ṣe pé wọ́n ń yá owó wọn lọ ń pín láàrin ara wọn, wọ́n ń dá sàkáàtì ara wọn? Because intanẹ́ẹ̀tì wà, àwọn ìsọ̀rí àwọn èèyàn kan ní pín yẹn fúnra wọn, ìjọba ò sì sọ̀rọ̀. Ìjọba wa lọ yáwó yóò wá mọ́ sọ́wọ́n pé a ní nǹkan kan mọ́ tá a fẹ́ tá a ní tá a gbẹ́kẹ̀lé àfi ká lọ yáwó. Now àwọn yáwó à ń retí bá ṣe máa san gbèsè, ṣùgbọ́n resources ń bẹ tá a lè fi kí àwọn èèyàn kan sọ̀rí èèyàn kan nínú wa náà ní tó lọ wà yẹn lọ́tọ̀ tí wọ́n ń dá a jẹ. Ibi tẹ́mi ń sọ̀rọ̀ lọ nìyẹn. Mi ì mọ̀ bóyá èèyàn mi bóyá ronú lọ bí tí mo ronú lọ yẹn. Ẹja àgbà pé kò Nàìjíríà ò dáa mọ́. Ṣé góòlù Nàìjíríà náà ò dáa ni? Ṣé lítíọ̀mù Nàìjíríà ò dáa? Àbí kí làwọn òyìnbó wo Chinese ń wá nínú igbó wa inú igbó kìjikìji? Ní last year mo treat kéèsì kan l'Ondo tí wọ́n lọ sérí Àkókó tí wọ́n lọ ń gba igi onígi wúlẹ̀ onílẹ̀ kiri láwọn òyìnbó yìí. Nítorí mineral resources táwọn aráàlú fi dìde pé gbogbo kó lẹ́kí gbà máa wọn lọ́wọ́ tán. Ẹ̀wọ̀n bára Ondo ògàn tí wọ́n. Àwọn ò ní gọ̀gọ̀gọ̀ ká sọ owó kọ́gi kí wọ́n lè fa aṣọ wọn yọ kó lára gi. Àwọn ò dàbí àwọn ará Ọ̀yọ́ tí wọ́n mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ní ògbẹ́ inú igbó wọn tí wọ́n sì lajúlẹ̀ tí wọ́n sì ń wò. Ọwọ́ gómìnà Ọ̀yọ́ gan ò mọ́. Ọwọ́ gómìnà Ọ̀yọ́ ọwọ́ rẹ̀ ò mọ́. Eégún àtiró wọlé èèyàn àtiró jáde. Tani ọ̀sẹ̀ mọ̀ pé eégún àtiró tó wọlé lẹ́yìn àtiró tó ṣe lákàlákà jáde ni. Ìgbòho lòun ó wọnú gbó lọ kọ́ àwọn ọmọ tí wọ́n jí gbé wá. Ìwọ́sòfin pé kéléńgbélé kí Ìgbòho mọ́ fi rìn. Ṣé ọ̀rọ̀ yìí ọmọdé gàtẹ́ kọjọ́ gàtẹ́? Ṣé kọjọ́ gàtẹ́? Ìyẹn jẹ́ ní tẹ́ bá rántí kéèsì kan ṣẹlẹ̀ lọ́yìn Ìbàdàn bóyá ọdún méjì àbọ̀dún kan sẹ́yìn ní area ṣé Olúyọ̀lé estate ni àbí bó ló ti ṣẹlẹ̀ tán ní bọ́ǹbù yìnyín láàrin ìlú ní street kan tẹ́ bá rántí vividly bọ́ǹbù dédé yìn gbààwò nínú ilé kan wọ́n wá ṣèwádìí wọ́n rí pé wọ́n wà kùsà nínú ilé yẹn ni sẹ́wọ̀n pé kéèsì yẹn wọ́n dá ìdá kéèsì yẹn dọ̀la àwọn tí wọ́n dẹ̀ bá nídìí kéèsì yẹn gbà yẹn Haúsá ni wọ́n dẹ̀ jẹ́ kó yẹ pé Haúsá yẹn kì í ṣe Haúsá ti Nàìjíríà ti Ghana ni. Dèní kéèsì yẹn ibi tó sọ̀kalẹ̀ sí kò sẹ́dá àlàyé tó mọ̀ tó gbọ́n pa ẹ̀ mọ́. Gómìnà Ọ̀yọ́ sọ̀wọ́ yẹn mọ́ tọwọ́ yẹn bá mọ́ ẹ̀ bóde ẹ̀ sọ fún aráàlú ẹ̀ lọ́wọ́ yẹn mọ́ pé bọ́wọ́ yẹn ṣe rírè pé kò sí nǹkankan tẹ́ ẹ mọ̀ ń pa ẹ̀. Tó bá dúró kó sọ níta gbangba pọ́wọ́ mọ́ káwá béèrè lọ́wọ́ rẹ̀. That's the only thing. Because a ti rí pé n tán pé ìjọba ìyànjẹ ni. Torí ẹ̀ ni mò ń sọ fẹ́yìn tẹ́ ń para yín torí ìbò lópinlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin dèdèrè amọ̀kọ mẹ́kọ tẹ́ ń yìnbọn sí yàn nítorí ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ election. Tó jẹ́ pé lọ́la tẹ́ ẹ bá Bọ́lá Tinubu PDP lónìí tó bá dọ̀la ẹ̀ tó bá lé APC. Àwọn nìkan ni wọ́n mọ̀ bí tán darí ìgbẹ́ orílẹ̀-èdè yìí lọ. Mo sọ fún yín ìyẹn tálẹ́ máa wò lẹ́yìn ẹyẹ òun ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà máa wò lójoojúmọ́ ìyẹn là máa wò lẹ́yìn ẹyẹ. It's legally a protected zone. Any mining within the perimeter is illegal. Okay, bó bá wá jẹ́ legal ńkọ́ kí ló dé tá a wá lè wá legally kálí àwọn tí ń bẹ́ẹ̀ kú o bó bá sì já wọn máa wà okay ìjọba ti gbẹ́sẹ̀ lé ilẹ̀ ìjọba lẹ́wà ẹ mọ̀ bájọba wà á mọ̀ sanwó ọ̀yà tí ń fún yín kó di ti gọ́ọ̀mẹ̀ntì kí gọ́ọ̀mẹ̀ntì ó dẹ ti ń jèrè ń bẹ̀ àǹfààní tí yóò ṣe gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní mọ lẹ́lẹ́gbẹ́. Number 1 àwọn ìlú tó kọ́kọ́ wà lágbègbè ibẹ̀ àwọn ni kọ́kọ́ jọlá bẹ̀ kí wọ́n kọ́kọ́ ní basic amenities kí wọ́n kọ́kọ́ gba àwọn ọmọ wọn ṣiṣẹ́ níbi táwọn ọmọ tí ń bẹ́ẹ̀ náà táwọn náà ti kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n gbọ́n dáadáa majority wọn ti ń gọ̀kadà wọn àwọn tí ò ríṣẹ́ láàrin wọn pé kí wọ́n gbà yín ṣiṣẹ́ wọ́n ń rówó rọ̀gùnrọ̀gùn lọ́dọ̀ yín ń rí sẹ́ńjì ó dẹ̀ jọ yín lójú ẹ̀ẹ́dẹ̀ lè jàfẹ́tọ̀ yín Ọlọ́run ràn yín lọ́wọ́. Okay, the federal government through enforcement agencies like the EFCC and the National Park Service routinely cracks down on illicit mining networks
which have historically caused environmental degradation and safety concern inside the park and boundaries. Now, àwọn tí wọ́n ní ká máa bójútó wọn, àwọn eléyìí ọgbẹ̀tọ́, wọ́n farí inú ni o. Okay, now, èmi wá béèrè wípé àwọn wo gangan ní mine ní Old Ọ̀yọ́ National Park? Who is mining in Old Ọ̀yọ́ National Park? Èmi lèmi béèrè bẹ́ẹ̀. A massive network. Kì í ṣàwọn ọmọ kéékèèké o, gbóǹtarìgì nínú àwọn tó ń pè ní cartel ni o. A massive network of illegal miners is extracting valuable minerals like lithium and gold in the Old Ọ̀yọ́ National Park. The illicit operations are run by local cartels and syndicates with active involvement from foreign buyers, including Chinese nationals who buy the minerals directly from the forest. Àwọn tí ń ra òwúlẹ̀ jẹ́ kí wọ́n gbé délé. Àwọn aláròbọ̀ tí wọ́n máa ń lọ dí àgbẹ̀ mọ́nú oko ní rajà lọ́wọ́ wọn. Ilẹ̀ fi rí àwọn helicopter tá à ń rí nínú igbó tá a ní wọ́n lọ ń gbóúnjẹ fún àwọn kidnappers, wọ́n lọ ń gbóúnjẹ fún àwọn ajínigbé, àwọn Boko Haram tá a mọ̀ wípé àwọn miner ni wọ́n lọ ń gbé nǹkan fún. Tá à ń ròyìnbó tá a sọ pé àwọn òyìnbó ni wọ́n fa insecurity ní Nàìjíríà, àwọn òyìnbó àwọn ni wọ́n empower wọn, àwọn ni wọ́n fún wọn ní nǹkan ìjà ogun. Yes, àwọn ló ń kó nǹkan ìjà ogun wá fún wọn torí pé wọ́n ń ṣiṣẹ́ fún wọn. Iṣẹ́ tí wọ́n dẹ̀ ń ṣe fún wọn mọ̀ pẹ̀lú Yorùbá ò bò, wọn ò lè kọ́ ọmọ Yorùbá lọ. Àti pé ọmọ Yorùbá yìí ṣiṣẹ́ ìdọ̀tí, wọn ò lè kọ́ ọmọ Yorùbá. Àwọn tí wọn ò ní ń béèrè wípé irú iṣẹ́ èwo làwọn ń lọ ṣe, ṣùgbọ́n tí wọ́n bá ti gbọ́ ewó tí wọ́n ràn, wọ́n mọ̀ kó nu ọkọ̀ nísìn, wọ́n mọ̀ pera wọn ní Ṣéédù Sómọ̀nà, Muhammad Sómọ̀nà, Abdullahi Sómọ̀nà. Ńgbà tán bá dé pé à ń lọ sí ibì kan o, wọ́n pe bẹ̀ ní Ọ̀yọ́ o, ibẹ̀ là ń lọ báyìí o, kí la fẹ́ lọ ṣe? A fẹ́ lọ ṣiṣẹ́ ni, owó ló sì wà ń bẹ̀, wọ́n ń lọ ti wọn nù. Kí ni kí n mú dání lókù? Kí sì lẹ́rù tí wọ́n ó dì? Wọn ò ní ga, wọn ò ní go. Àwa láàmú lọ síbì kan fọ́lídé ọjọ́ 3 péré tá a di báàgì kábákábá bí ẹni pé èèyàn ò ní dé mọ́. Ṣé ẹ ti wá rí wípé kò sólóṣèlú tó fẹ́ràn ìlú yìí? Ṣé ẹ ti wá rí wípé kò sólóṣèlú tó lóòótọ́? Ṣé ẹ ti wá rí wípé kò sólóṣèlú tí ń gbé lókè nǹkan ó dáa lórílẹ̀‐èdè yìí? Ṣé ẹ ti wá rí wípé àpapín làwọn olóṣèlú ń ṣe láàrin ara wọn? Ẹ sọ ọ̀rẹ́ aráàlú nu gbogbo wọn. Ẹ sọ ẹni tí ń tò torí aráàlú gun orí àpèrè ìjọba orílẹ̀‐èdè yìí tó fi mọ́ kánsẹ́lọ̀ síríìtì yín ọ̀tá yín ní í ṣe. Mo ti sọ láìmọye gbà pé olóṣèlú lọ̀tá wa lórílẹ̀‐èdè yìí. Olóṣèlú kò sí òótọ́ láti ara bíi sára ògiri yẹn, kò sí òótọ́ kankan lẹ́nu wọn. Tá bá gbowó tó wá wọn wà promise ọdún 4 mi, ẹ̀yin dèdè rẹ̀ ó sì tún gbà á. Ẹ̀yin dèdè rẹ̀ lómi ó bá ọmọ ìyá rẹ̀ jà nítorí ọ̀rọ̀ òṣèlú tó jẹ́ pé wọ́n ti pín ọjọ́ ọ̀la yín. Ṣé kí ọjọ́ ọ̀la yín ni wọ́n ń pín tó ń kọ́ àwọn ọmọ yín wọgbó? Ọjọ́ ọ̀la yín, gbogbo resources yín pátá tí ń bẹ nínú ìgbẹ́ pátá àwọn olóṣèlú ló pín mọ́wọ́ fúnra wọn tí wọ́n wà. Tí wọn ò sì ní challenge àwọn tí wọ́n wà láéláé. Àwọn olóṣèlú olórí burúkú yìí náà ni ó tún wá padà dé tí wọ́n mọ̀ sọ fún pé àwọn fẹ́ lọ yáwó China, fẹ́ lọ yáwó ní Iraq nítorí títí káyé yóò lè bá nítumọ̀ pé àwọn ọmọdọ́mọ yín yóò san gbèsè yìí o, ṣùgbọ́n ẹja àwọn kọ́kọ́ lọ yá ná. Ṣé ẹ ti rí i pé wọ́n bọ ọjọ́ ọ̀la orílẹ̀-èdè jẹ́ ni? Inú gbọ́ǹbẹ̀ ń làwọn Chinese yìí ti ń rajà lọ́wọ́ wọn. Wọn ò jẹ́ wọn wulẹ̀ gbédégboro, àwọn ní ọ̀sán wà àwọn ọ̀kadà tí ó gbé débi tí wọ́n ti máa tó sínú ọkọ̀. Wọ́n á sanwó ńlá fún wọn, ó gbé, ó tún padà wá lọ́la. Now, who is doing it? Àwọn wo ní í ṣe? Organized cartels operate inside the dense ungoverned spaces of the park. Níbo la lè pè ní ungoverned spaces? Òun náà ni àwọn inú igbó tó lọ sálálu. Ibi tí wọ́n govern bẹ́ẹ̀ náà níbi tí wọ́n kọ́lé sí. Ńbẹ̀ nìkan náà ni àwọn òṣìṣẹ́ wà táwọn ti ń wá láàárọ̀ tán padà lọ́la tán lọ líláago 5. Ungoverned area, that is inú igbó tó lọ sálálu ṣùgbọ́n tó jẹ́ government reserve area náà. Kí ni gbogbo nǹkan yìí kọ́ wa? Gọ́ọ̀mẹ̀ntì wa ti sùn jù ní Nàìjíríà. Tí Nàìjíríà bá wá sùn, kò sí tó ní kí South West ó sùn. Àǹfààní irú àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nu, they are great leaders.
àwọn aṣíwájú àwọn olórí tí wọ́n mọ nǹkan tí àwọn èèyàn wọn ń fẹ́ nìyẹn tí wọ́n ti discover many things sílẹ̀ kan tó lọ gbogbo tí wọ́n fi ilẹ̀ lọ nìkan náà la padà ń rí gbogbo àwọn olórí burúkú karambani tá a padà ń níyì wọ́n ní nǹkan kan ṣe owó tó lórí burúkú wọn kò nìkan wọ́n ń wá kò sí nǹkan tí wọ́n fẹ́ fi ilẹ̀ dè wá tí wọ́n fẹ́ fi ilẹ̀ dọ́mọ tí ń bọ̀ lọ́la. Who is doing it? Organized cartels operate inside the dens, ungoverned space of the park. Local checkpoints collect fees. Gbọ́ mi dáadáa, local checkpoints collect fees from thousands of motorcycle riders who transport the raw materials daily. Tẹ́lẹ̀ kó security bẹ́ẹ̀ kó custom bẹ́ẹ̀ wọ́n tẹ̀wọ́ wọn ó gbowó ni wọn ò ní sọ pé ká má gbé tán fẹ́ gbé. Because àwọn cartel yìí wọ́n ń rí àwọn security agents tó wà across that place wọ́n ń fún wọn ní ẹ̀tọ́ wọ́n ń fún wọn lóbì tó gbó. Gbọ́ mi dáadáa wọ́n ń fún wọn ní tí ó ju sálárì tí wọ́n ń gbà lọ tàbí tán máa rí lódidi ọdún kò sẹ́ni tí ń ṣẹ́ lẹ́yìn àràǹdì ibẹ̀ tí wọ́n fẹ́ kó gbé nǹkó ń bẹ̀. ìbáàjẹ́ ọlọ́pàá ìbáàjẹ́ sọ́jà wọ́n ń ṣẹ́tù wọn. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn gangan ń gba owó ojú ọ̀nà lọ́wọ́ àwọn ọlọ́kadà tí ń gbé. Bọ́ ọ bá gbé kan ó ti níye tán máa gbà lọ́wọ́ ẹ̀ sọ gbàgbé bọ́n ṣe ń kó ráìsì wọlé láti Kútọ́nù ó ti níye tán ń gbà lórí báàgì ráìsì kan èmi àkàndọ̀rọ̀ Awíkóńkó mọ̀ mo witness ẹ̀ dáadáa. Back then 1,000 naira no 100 naira ń gbà lórí báàgì kan láyé ìgbà tó jẹ́ pé láti bọ́dà Kútọ́nù ní Dìrókò dé Owódé Dìrókò 1,000 naira ni wọ́n fi ń gbé báàgì ráìsì kan. Owó tí nǹkan ò tí ì di ẹrẹbẹntẹ báyìí mò ń sọ̀rọ̀ 2011 2012 2013. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ti ní iye tán máa gbà lórí báàgì kan tó o bá gbé fún lithium. tó bá yá wọn ní Kabaa ni ṣé Kabaa ló gba gbọ́ Ọ̀yọ́ tí ń wakùsà ń bẹ̀ Kabaa ló gba gbọ́ Ọ̀yọ́ àbí tí iléeṣẹ́ ta ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ tá a mọ̀ àwọn tí ń wakùsà bẹ̀ nígbà tó wọ́n gbà kíníkà wọ́n ti bẹ̀ wakùsà bẹ̀ tán iléeṣẹ́ best gold in Nigeria oníkanlẹ̀ declare pé gọ́ọ̀mẹ̀ntì ni eléyìí tó wà ní old national Ọ̀yọ́ park ta ló ní tibẹ̀ Fúlàní ta ló ní ti Zamfara Fúlàní ta ló ní títí gbogbo àwọn ìlú yòókù Fúlàní ló ní títí Iléṣà tó jẹ́ tìjọba Fúlàní ní ń gbẹ ṣùgbọ́n kì í ṣàwọn náà ní ìyẹn nìkan lẹ́ẹ̀dì kílẹ̀ fún Nàìjíríà ò ṣẹ̀ta góòdì rẹ̀ rí àbí ibi tán tà sí àbí Nàìjíríà tàrí epo Niger Delta nìkan lẹ̀ ń wà tẹ́ ń tà àwọn tibẹ̀ náà ẹ ti pápápá ẹ̀pà kẹsàrò wíwà nítorí ọ̀rọ̀ yẹn kí wà lọ́rọ̀ yẹn ti dà fáwọn ará Niger Delta kí ló dà fún lédè Nàìjíríà epo náà ọ̀wọ́n là ń rà á epo tá à ń wà ní orílẹ̀-èdè wa ọ̀wọ́n gógó là ń rà á ọ̀wọ́n gógó tá a wà lólóòótọ́ ní gbogbo àwọn tó kóra wọn jọ tí gbéra wọn lólóṣèlú tá a lólóòótọ́ yóò pẹ́ kórílẹ̀-èdè tó mọ̀ pé kò sí òfurugbádá là ń dojúkọ lójoojúmọ́ òfurugbádá. Èmi Àkànní mo tó sọ ọ́ lẹ́ẹ̀kan ṣiṣẹ́ ẹni tó bá jáde tó bá lórílẹ̀-èdè Nàìjíríà ó da ẹni náà tara rẹ̀ ni pẹ̀lú táàrí èyí náà fojú yìí wò sójọ bíi tí ó da sójọ tí ó dùn sójọ ṣé Nàìjíríà jọ ìlú tí ọ̀la rẹ̀ ó dùn ṣé Nàìjíríà jọ ìlú tọ̀la rẹ̀ ó dùn ṣé ó jọ ṣé Bọ́lá Tinubu ní capacity àti deliver orílẹ̀-èdè yìí pẹ̀lú gbogbo kúdẹ́kúdẹ́ sáré lójoojúmọ́ yìí ṣé Òbí ní capacity àti ṣe dáadáa lórílẹ̀-èdè yìí ṣáàtìkù ní capacity ṣé kìí ṣe pé àwọn náà fẹ́ wá wakùtà tiwọn táwọn náà kò sápò léèrè gbogbo eré tán sá torí kò sólóòótọ́ ní gbogbo wọn yóò pẹ́ gan-an torí ẹ̀ mo ṣe ń wò àánú orílẹ̀-èdè yìí máa ń ṣe mí ni táwọn èèyàn wá wà tí wọ́n máa tírìtì kéèsì àwọn kéèsì rádàrádà ẹ máa sọ pé Ìgbòho tí ń jà fún kárà ló lè lálàáfíà òun lẹ́ẹ̀mọ́ ju ìdárọ́lù Ìgbòho òun lẹ́ẹ̀mọ́ ju ìdárọ́lù ṣùgbọ́n ayé yín ń bàjẹ́ lójoojúmọ́ ẹ̀rí yẹn ẹni tí ń gbàdúrà pé òkè táyé yín ò bá tiẹ̀ ní wúlò lọ́la àwọn ọmọ yín tí ò jẹ́ ọjọ́ ọ̀la yín ẹja bá yín sì kí wọn èyí tó dùn ìdárọ́lù ẹni náà. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọ
ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ kọ́kọ́ o lórí ètò yóò àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.